kò ní fẹ́ kórìn ìmọ̀ lójú Saoty o. Wọ́n ti gbé gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. Òṣùpá àtúntì dóde pẹ̀lú orin àgbáyé akórèdé Òṣùpá tí gbogbo àgbáyé sátìmọ̀ tẹ́lẹ̀ pé kí nǹkan ọ̀hún ṣàròyé. Bó bá ṣe tọ́mọ làwa ń fò orin ṣàlàyé inú ayé làwà fẹ́ni tó ní àkọ́rẹ́ ayé. Alákọ̀ọ́yé ẹ̀sìn tó ń gbé nínú ayé wọ́n lẹ́kọ̀ọ́ tí ẹ̀sìn gbọ́n kọ́ gbogbo ayé òun lórin Sáyidì fi ń kọ́ ọmọ aráyé. Rántí pé ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. Ajára wọn gbọ́ ká kọ́kọ́ gbà wípé. Ẹ kúrọ̀lẹ́ akúọ̀lá Jímọ̀ tèmi ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀ rẹ̀ bí tẹ́ ti mú owó tẹ́ fi ń ra dátà àbùsí ń tolókun àbùdí ń tọlọ́jà àbùsí ń tọlọ́sà owó ò ní tán lápò yín o ẹ máa ráàánú gbà o ògo Ọlọ́run ọba àánú Ọlọ́run ọba ìbùkún Ọlọ́run ọba kò ní fi yín lẹ̀ láéláé ẹ máa ráàánú gbà ní gbogbo. Kí la fẹ́ bá a sọ̀rọ̀ lé lórí lónìí? Ìfura àmì ìfura tí ọ̀pọ̀lọpọ̀ ò kà kún tó sì gba ògo ayé èèyàn lọ. Báwo la ṣe ní jí sọ́fìn òun ni mo ta fẹ́ bára wa sọ ní ìrọ̀lẹ́. Ayé ogun ni ogun mẹ́ta kan wá ṣe kókó dandan ni tọmọlábí èèyàn gbọ́dọ̀ jà gbogbo ẹni tó jagun náà yè náà ń kí pọmọ ni mọ ara bá tún lè jalè ìyẹn ni okùn àìmọ̀ kan kí la fi dèèyàn ìmọ̀ ni kò kéwù kàwé kò kọ́ṣẹ́ ọwọ́ kí wá ní àrídájú kò lè jẹyàn tó ní mọ ara bá tún lè fa kiri ìyẹn ni kájàdùn. Àní lórí ọ̀rọ̀ àlá leléyìí àwọn yòókù kì í ṣe àlá ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ yìí mà nítumọ̀. Ìyá àgbà tó tọ́ ọmọ ọmọ rẹ̀ ìyá arákùnrin yìí ti kú ṣùgbọ́n ọ̀rẹ́ ìyá rẹ̀ òun ló wò ó dàgbà. Ìyá yìí wá láàlá kan ìyá yìí láàlá yìí bí ìgbà mẹ́ta ọ̀nà tí àlá yìí sì gbà wá lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta àmì ìyanu ni. Ìyá yìí kọ́kọ́ lálàá pé ọmọ òun ń tọrọ owó ọmọkùnrin yìí sì wà ní owó gidi ó lówó lọ́wọ́ gidi ó ń lo mọ́tò ńláńlá ó kọ́lé tí wọ́n bá ń kìlọ̀ fún yín pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣọ́ra fọ́rẹ̀ẹ́ aburú tí ń bẹ lára ọ̀rẹ́ òun lá mẹ́nu báyìí. Àní ọmọ báyàn ṣe o àní ọmọ lọ́rẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ là á sì sọ ọjà. Ìyá yìí kọ́kọ́ rí ọmọ yìí pé ń tọrọ owó káàkiri ń tọrọ báárà ló aláwòdìlé yìí. Ìyá yìí ṣe sàárà ó tún gbààwẹ̀ aládùá nìyá yìí ìyá yìí a máa ṣàdúà dáadáa ó sì dàgbà tó. Ìyá yìí sì pọmọ yìí ó sọ fún màmá ẹ má mind ẹ jàre just kò mí anything okay. Ìyá náà ní kóhun náà ṣàdúà. Ìyá sọ fún pé kó ṣàdúà kò sì ṣe sàárà. Bọ́yá ìyá yìí tún rí ọmọ yìí ó ní láàrin àwọn èèyàn tó pọ̀ òun rí ó wá wọṣọ tó dọ̀tí aṣọ yẹn wá yà mọ́ lára jágbajàgba. Ìyá yìí tún gbààwẹ̀ ó tún ṣàdúà ó tún ṣe sàárà ó tún pé ó tún sọ fún màmá yẹn máa wo bẹ̀jàre ó di mélòó. Nígbà wá délẹ̀ kẹta gbogbo àlá méjèèjì tí ìyá yìí lá o kò fi lọ àáfàá kan o kò sì fi lọ wòlíì kankan o kódà kò relé babaláwo kankan o fúnra ẹ̀ ní gbààwẹ̀ o. Ẹlẹ́ẹ̀kẹta tó tún á rí ó rí wípé ọgbọ̀sọ tó ti dọ̀tí
tó bá ti ń súnmọ́ àwọn èèyàn wọ́n ń le, tó bá ti ń súnmọ́ àwọn èèyàn wọ́n ń le. Wọ́n Ọlọ́run rú kí a wá lélẹ̀. Ìyá yìí bá gbéra. Àwọn pé àwọn àgbà àtijọ́ ìyá rẹ̀ la pè é. Ìyá yìí súnmọ́ àwọn ẹni Ọlọ́run. Ẹ dákun ẹ gbà mí. Àlá àkọ́kọ́, àlá ẹ̀kejì, àlá ẹ̀kẹta ọmọ yìí ọ̀rọ̀ rẹ̀ nídìí bẹ́ẹ̀ lọ́hùn gidi sámú. Ẹ sọ fún ọmọ yìí o. Ẹ sọ fún ọmọ yìí o nítorí àtẹnujẹ kò gbọ́dọ̀ bá ọ̀rẹ́ jáde o débi yóò sùn ta o. Kó má bá ọ̀rẹ́ jáde o débi yóò sùn ta o, kó ṣọ́ra fún àtẹnujẹ. Mélòó ni wọ́n pèdè àtẹnujẹ fún tí gbogbo yín tẹ́ gbọ́. Kẹ́ má tí gbúrò pé nìkan ṣe patí nìkan, ǹjẹ́ patí tí wọ́n láwọn wọ́n ń ṣe ni wọ́n ń ṣe. Àṣírí tí ń bẹ ní kọ̀kọ̀ ìsàlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ̀. Ọlọ́run ò ní jẹ́ àṣìjẹ. Gbogbo àwọn ọmọ wa ò ní ṣìjẹ, àwọn aya wa ò ní ṣìjẹ, àwọn ọkọ wa ò ní ṣìjẹ. Gbogbo ibi tá a léwédé, gbogbo ibi tá a légbòdé, Ọlọ́run ò ní jẹ́ gbogbo owó ṣìjẹ. Ayé ò ní mú yín, ayé ò ní mímí náà. Ọlọ́run ti fi gbogbo wa ayé o. Ọlọ́run wà ní fi ayé hàn wá. Ẹ máa bá mi bọ̀ wá. Iṣẹ́ gbọ́dọ̀ wà lọ́wọ́ ẹni, kò ṣe bí aláàrù lóyìnbó. Èèwọ̀ ni kò ṣe bí adégbọ̀rọ̀ lọ́jà wọ́pá. Iṣẹ́ ni lókun iṣẹ́ ọwọ́ èèyàn. Oògùn owó ni wàhálà bá ti lè mọ ọ̀rọ̀ nìyí. Ìyẹn ni okùn àárẹ̀ tá láti jà ká lè ní àlàáfíà tá. Ẹ gbọ́ mi. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wètò yìí ẹ dákun ẹ má dà o. Ẹ para alẹ́ ẹ pèrè ọ̀nà ẹ jọ kẹ́kọ̀ọ́ tó wà ńbẹ̀. Mùsùlùmí ni ẹ ní o. Kìrìsìtẹ́nì ni ẹ ní o. Ẹ̀sìn yòówù tó bìlọ́ǹgì sí kọ́gbọ́n ńbẹ̀. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ni mò ń sọ. Ohun tó kàn mí. Òun là ń sọ fúnra wa ìfura. Ìfura. Àmọye ọ̀pọ̀lọpọ̀ lọ́lọ́run ò fi nǹkan hàn lójú oorun, ìfún lójú ayé láìsùn rárá, tí ara ó fú. Fúnra Ọlọ́run tó mọ̀ọ́mọ̀ fi ara fú. Kò ní káàkùn. Òun ló dá ìyà àjẹjẹ tó sí ọrùn ẹlòmíì. Ìyà àjẹjẹ tán òun ló dá sínú ayé ẹlòmíì. Tó bá bẹ́ẹ̀ ṣe nǹkan mi rèé ó ti bá a sọ̀rọ̀ pé má ṣe ohun tó fẹ́ ṣe, tó bá ṣe ọ́ kàbùkù, tó bá dẹ̀ ṣe tó yọ kàbùkù lóòótọ́. Ẹran ara rẹ̀ ó ti kọ́ pé má ṣe é. Àwọn màláìkà tí ń bá a rìn tí fi ń ráàánú Ọlọ́run gbà wọ́n ó ti kìlọ̀ fún pé má ṣe é, tó bá ṣe àbùkù ní ọkàn bẹ́ẹ̀. Wọ́n sọ fún ọmọkùnrin yìí kó wálé kí wọ́n ṣàdúrà fún, kí wọ́n sì ṣàwọn ètò kan fún. Kó máa gbọ́. Kò gbọ́ gbogbo wọn fún. Má bọ́ rẹ̀ jáde. Ṣọ́ra fẹ́nu. Irú ẹnu wo ni pé àtẹnujẹ, irú àtẹnujẹ wo a máa jẹun kí wọ̀lọ̀wọ̀lọ̀. Ó sì gbọ́dọ̀ sún òde. Èyí tí jẹ́ pé kó ṣèrà ró. Èyí táwọn kìrìsìtẹ́nì sọ pé kéèyàn ní ìgbélé Olúwa. Táwọn kìrìsìtẹ́nì máa wí. Wọ́n wí fún ọmọkùnrin yìí kò gbọ́ torí pé owó ń bẹ lọ́wọ́ rẹ̀. Wọ́n sọ ọ̀rọ̀ yìí tán kò péjọ karùn-ún o. Àwọn ọ̀rẹ́ bá dé wọ́n ló ti sè. Ẹ̀yin tá ń pè é ṣe sùúrù fún mi, mo ti fẹ́ parí ètò. Wọ́n lọ́rẹ̀ wá jẹ́wọ́. Ẹjẹ́ á lọ. Òun ló sì rí ṣe jù. Ó níṣẹ́ lọ́wọ́. Kò yahoo. Ṣùgbọ́n torí pé wọ́n ń bẹ lọ́wọ́ rẹ̀, àwọn ọ̀rẹ́ rẹ̀ máa rọ́jọ sọ́dọ̀ rẹ̀. Wọ́n á sì máa lo mọ́tò rẹ̀ káàkiri pé wọ́n bá lọ bí fàájì nǹkan káàkiri. Wọ́n bá kó mọ́tò, wọ́n bá lọ. Ilé ọ̀rẹ́ wọn tí wọ́n lọ jẹ́wọ́ wọ́n bá gbàbẹ̀ lọ. Ọjẹ́ travel. Kọ̀rán tí mọ́ pé wọ́n lóhùn ọ̀gbọ́dọ̀ travel. Kọ̀rán tí mọ́ pé wọ́n lóhùn ọ̀gbọ́dọ̀ kó wọn ṣọ́ra fún àtẹnujẹ ọ̀gbọ́n gbogbo òkìlọ̀. Gbọ́dọ̀ wọ́n jẹ jíjẹ, wọ́n mu mímu, ilẹ̀ ṣú. Wọ́n wá sọ family house ọ̀rẹ́ tí wọ́n lọ. Àwọn mẹ́ta ni wọ́n láwọn tí wọ́n travel. So ẹ̀yin kọ́ yìí. Àjáyíbà kan wá ṣẹlẹ̀, nǹkan aburú kan wá ṣẹlẹ̀ sí wọn.
gbogbo yín ẹ̀ ní sìrìn o. Tẹ́ bá ti ń rí àpẹẹrẹ kan ẹ má dákẹ́. Bágbára rẹ ọ̀kájò gbà àwẹ̀. Tó o bá lágbára àwẹ̀ sọ fún pásítọ̀ rẹ wọ́n bọ̀ gbà á, wọ́n bọ̀ pray sí i. Sọ fún àáfàá rẹ wọ́n bọ̀ gbà àwẹ̀, wọ́n bọ̀ pray sí i. Ibi ọba mọ̀ pé òun lò sí má jẹ́ tí wọn ó di. Bí wọn náà lọ wọnú àwẹ̀ àtàdúrà lọ ni Ọlọ́run yóò bẹ̀ ẹ́ ṣe é. Wọ́n wá há aṣọ ìbora fún wọn. Wọ́n há aṣọ ìbora fún wọn. Bọ̀bọ́ yìí lọ gba aṣọ lọ́dọ̀ ìyá rẹ̀. Gbọ́ yẹ pé family house ni wọ́n sùn. Family house àwọn bọ̀bọ́ yẹn. Bọ̀bọ́ yìí wá há aṣọ fún wọn. Òun ni wọ́n fi ń bora. Wọ́n wá lọ iléèwẹ̀, wọ́n fi nura, wọ́n tún sá. Wọ́n lò 3 days. Nígbà wọ́n padà sílùú bí wọ́n ń gbé, ohun burúkú bẹ̀rẹ̀ sí ní já lóhun burúkú. Ohun burúkú bẹ̀rẹ̀ sí ní já lóhun burúkú. Àjò àdánù Ọlọ́run ò ní jẹ́ tẹbí tará yín lọ. Àtẹnujẹ ò ní gbòòrè ayérayé yín lọ́wọ́ yín. Ẹni ṣẹ́gun sí ní ìjàdùn ọbẹ̀ ẹ̀yin tẹ́ ṣe wàhálà lẹ́ẹ̀ jẹun ayọ̀ yín. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe. Wọ́n fi àtẹnujẹ wọ́n sì fi sọ ògo ayé wọn nù. Ọ̀rọ̀ ayé ọmọkùnrin yìí dàrú. Olùmọ́tò ẹ̀ta ní gbàǹjo. Ibi títí ń ṣiṣẹ́ wọn dá dúró. Ohun tí ò ṣe ń bí iṣẹ́ wọn sì mọ́ lọ́rùn. Wàhálà dé. Ẹ̀sùn wàhálà dé sẹ́ẹ̀. Gbogbo ohun tí ò ṣe wọ́n sì mọ́ lọ́rùn. Mo lè yí ti wá. Bí tí ń taṣọ bẹ́ẹ̀ ni ń ta bàtà. Bí tí ń taṣọ bẹ́ẹ̀ ni ń ta bàtà. Ẹni títí ń gbélé olówó ńlá tí ń gbàdúgbò ńláńlá. Ọ̀dẹ̀ ni tí ń wá wọ̀sùn káàkiri. Làákàyè rẹ̀ ọ̀sọ̀. Kódà kò tí ẹ̀rọ ń dọ́dọ̀ ìyá àgbà. Ìyá tó ní ọgbà àwẹ̀ ìyá tí ń dààmú lórí ẹ̀. Àwọn ọ̀rẹ́ kan ò rí mọ́. Ọ̀rẹ́ tó pe patí tí wọ́n lọ ọ̀dọ̀ rẹ̀ nílùú bí wọ́n lọ owó tiẹ̀ ti dé. Ọ̀nà tiẹ̀ ti là. Gbọ́ ẹ pé wọ́n ti fògo wọn tọrẹ. Ọwọ́ apẹ́ ọjà ìyá náà fà á. Ọjà ìyá náà fà á. Wọ́n ní bọ́mọdé bá peku yóò dà jẹ. Tó bá pa kí wọ́n pè yọ́ bá pààrọ̀ gidigba yóò gbé káyé ẹ̀ mọ́lé. Ìyá àgbà yìí náà ló tún lọ bá. Wọ́n bá jọ ń káàkiri. Ṣùgbọ́n gbà àwọn ó débi òdodo. Wọ́n jẹ́ kó yé wọn pé ọmọ wọn ọ̀sẹ̀ oṣó. Bẹ́ẹ̀ ni kò sì ṣe àjẹ́. Òun fúnra ara ẹ̀ ló fògo ara ẹ̀ tọrọ. Wọ́n ní lọ́nà wo? Wọ́n ní wọ́n sọ fún yín pé kó má lọ ìrìn àjò, kó má ṣe nǹkan kan ṣùgbọ́n ó ṣe é. Ó lóun ò travel. Àwọn ṣeré lọ ìlú àwọn ọ̀rẹ́ òun ni. Wọ́n ló ti travel. Ṣé òun rò pé báyà kéèyàn lọ abroad ni wọ́n ń pè ní travel pé báyà gbà àti ogun plane ọ̀dẹ ni wọ́n yóò sì lọ kàwé. Òun rò pé báyà gbà tí ìlú yẹn ò jì táwọn lọ náà ni. Wọ́n wá ń béèrè nǹkan kan lọ́wọ́ rẹ̀. Pẹ̀lẹ́ arákùnrin ó ní ẹ̀lẹ́sà o. Wọ́n fún yín ní nǹkan kan nílùú yẹn lẹ́nìkan kan fáwọn ní nǹkan. Kódà àwọn ò tiẹ̀ báyà tó pọ̀ àwọn àtọ̀rẹ́ àwọn náà ni. Làwọn jọ ń jẹ làwọn jọ mu. Aṣọ wo ni wọ́n gbà lọ́wọ́ yín tàbí tẹ́ ẹ fún yàn? Àwọn òògùn yẹn lásọ lọ́hùn. Aṣọ ìbora yín kọ́. Àwọn ọ̀ma aṣọ ìbora. Ta ló wà fún yín láṣọ ìbora? Ó ní ọ̀rẹ́ àwọn lọ gbà lọ́dọ̀ ìyá rẹ̀ fáwọn ni. How many days lẹ́lò? 3 days. Ọ̀tán. Aṣọ yìí ni wọ́n mú wọn. Aṣọ tí wọ́n fi ń bora yìí òun ni wọ́n fi gba ògo wọn. Ògo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wá yẹn. Àwọn tí ò tiẹ̀ tí ì ní tẹ́lẹ̀ wọ́n tún wá
òsì wọn wà peléke gbogbo yín ayé ò ní fògo yín tọrẹ o ọwọ́ àdẹni tí ń tọrọ jẹ ọdẹni tí ń tọrọ jẹ ọ̀rọ̀ rẹ̀ ò jẹ mọ́ oògùn bẹ́ẹ̀ ni ò sì jẹ mọ́ nǹkan kan ó tún á tráfù padà lọ ìlú yẹn ó tún lọ ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ yẹn ọlọ́run jẹ́ wọn ó tún fún ọ láṣọ o tí wọ́n bá ti fún ọ láṣọ ò gbọ́dọ̀ fi í lẹ̀ ò gbọ́dọ̀ ṣe kíni ò gbọ́dọ̀ fi aṣọ yẹn lẹ̀ ó kúkú lọ aṣọ ọjọ́ náà lọ́hùn ìyá yẹn tó gbé fún yá aṣọ tí mọ́mí aṣọ yìí náà ni wọ́n tún bẹ́ẹ̀ ni àmọ́ máa ń special rẹ̀ fáwọn àlejò ni àmọ́ máa ń special rẹ̀ ni èyí òun fi ń gbogbo àwọn èèyàn ni ọ̀yà afaṣọ búra ọ̀rá fi ẹgbẹ́ kan ṣẹ̀rí tílẹ̀ mọ́ báyìí ọyọ kọ́rọ́ bí ẹni tí ń lọ ra nǹkan títí bó ṣe sá nìyẹn eré tètè aṣọ yìí ni wọ́n bí ọlọ́run lé lórí tí wọ́n dáná sun lọ́ba di back to sender gbogbo rẹ̀ bá jí padà tí wọ́n bá kìlọ̀ kankan fún ọ ní chọ́ọ̀chì láì tí ẹ tọmọ ọbàjọmọ ọdún mẹ́ta lọ tó bá sọ fún ọ pé lágbájá mọ láàlá sí ọ kókó dandan kó ra màálù o tó bá jẹmọ́ kó ṣe sàárà àtàgbàrà rẹ bá gbé ní o tí ẹ gbọ́ kó ṣàdúà sí gba àwẹ̀ sí ṣe sàárà ọ̀tọ̀ a kì í máa ṣe tí ikún ká máa sọ pé irọ́ ni wọ́n ti sọ ọ̀rọ̀ kan fún wa bíi láàṣì ẹ̀ irú kẹ́sì bẹ́ẹ̀ tó wá jẹyọ èyí tí mo sọ fún wa ní láàṣì ẹ̀ ní àwọn kan tí wọ́n ń ṣe ẹgbẹ́ gbogbo wọn rí ṣe ṣùgbọ́n arákùnrin kan bẹ́ẹ̀ nù wọn nìkan kò rí ṣe dáadáa ó wá sáré ọ̀tẹ̀ ní gbogbo ọ̀nà ìrìn tó lọ rìn yóò máa wá yáwó lọ́wọ́ àwọn ọ̀rẹ́ ẹgbẹ́ rẹ̀ kọ̀ọ̀kan yóò máa yáwó kẹ́ àfijọ́ ni ó kẹ́ sọ pé ẹ wà ní Calabar nísìn ọ̀rẹ́ mi ò wá sí lára àǹdí mo wà ní Calabar kọ́ ní dákùnrin sáré yá mi ní 20,000 mi ò wá sílé ṣé kí n ṣe transfer má ṣe transfer júwèé ibi tó wà yóò gbé mọ́tò lọ ọbẹ̀ ni tàbí kó gun flight yóò ní má ṣe kọ́ fọwọ́ ara ẹ̀ kó léwu lọ́wọ́ báyìí ni làákàyè gbogbo àwọn tó gbowó lọ́wọ́ wọn ò sí kódò gbé flight lọ bẹ́ẹ̀ lómi nílùú òyìnbó torí yóò gba owó lọ́wọ́ rẹ̀ àṣé ń gba àsìkí wọn ni ń gba àrísìkí wọn ni tó bá fẹ́ dá owó yìí padà kò ní ṣe transfer o kò ní ṣe transfer rẹ̀ yóò rán èèyàn ni kò ní fọwọ́ rẹ̀ kó fẹ́ni yẹn padà yóò rán èèyàn ni pé wọ́n kó fún yóò rán èèyàn pé wọ́n bó ń kó fún un iṣẹ́ gbogbo wọn wá ń dàrú bísínẹ́sì ò lọ déédé bí sì ti ń kọ́lé ní ra mọ́tò ní ṣe gbogbo nǹkan tó wù abára ẹwà yìí kọ́ ni ẹni tó yẹ pé gbogbo bùkátà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwa là ń bá gbé kí ló wá dé èyí pariwo létí èyí wọ́n bá jọ jáde kò sóhun nù wọn o talẹ̀ yá lówó ọ̀rẹ́ àwọn báyìí tó bá gbà lọ́wọ́ eléyìí ọgbà pátá àti dẹ̀ ń lò tí gbogbo wa ó ní àsìkò tí máa yá owó yìí wọn ò fura tó bá ti wá yáwó ẹ gbọ́dọ̀ yá mọ́ tẹ́ ẹ bá ti yá mọ́
owó yẹn lọlẹ̀, gbogbo ohun tí ń lò yẹn yọ bàjẹ́ mọ́ lọ́wọ́. Nígbà jẹ́ pé kọ àwọn ọ̀rẹ́ ló fi ṣe é, kò rówó yá mọ́, kò rówó gbà mọ́, nǹkan dàrú mọ́ lọ́wọ́. Wọ́n wá pa á tí wọ́n bá ṣe mọ́, àṣírí padà tí wọ́n padà dolòṣì rẹ̀ padà. Ẹ̀yin èèyàn mi, ìwọ tó bá fi gbogbo àárọ̀ ajé rẹ̀ sáré, tí o bá sí àrísìkí rẹ nínú táìmù àárọ̀ rẹ, o kàn sáré lásán ni. Tó bá jẹ́ pé àárọ̀ ọjọ́ rẹ o ti dààmú lórí ọ̀rọ̀ ọkọ ọlọ́kọ gidi kọ ọlọ́kọ gidi o lè má rí. Tó jẹ́ pé ọ̀sán ló wọ́n ṣẹ̀ṣẹ̀ tó wá rí olùtùnú kọ́ńfọ́tà gidi. Ẹ gbádùn mi. Ẹlòmíì ọjọ́ alẹ́, àsìkò tó wu Ọlọ́run bá dọ́dọ̀ mi, a ní tí ẹ wá gbàgbé òun lè rí òkè, òun lọ kíní, òun lọ kíní, gbogbo àwọn ọmọ ìyá òun wọ́n sì rí ṣe, òun ò tí a mọ̀ bí tòun tí a ṣe rí mọ́ tí ó rí bẹ́ẹ̀. Kádàrá tí wọ́n gbé wáyé ọ̀pápọ̀ mọ́ títí wọn. Bí ìyá yín bá bí yín, àmì kan ọ̀kan ń bẹ tọ́lọ́run fi sí kálukú lára tí ọ̀pápọ̀ mọ́ra wọn. Ọ̀rọ̀ tí mo wí yẹn jọ yín lójú Madam Falila Àbíkẹ́. Àmì ń bẹ tí Ọlọ́run fi sára wa tí ọ̀pápọ̀. Ìgbà mi ń bẹ táyé olówó Kẹ́hìndé ọ̀yà wèrè. Ìgbà mi Kẹ́hìndé ọ̀yà wèrè táyé olówó. Ìgbà mi àwọn méjèèjì wọn kú lẹ́ẹ̀kan náà, kí ló dé tó ẹjọ́ rí bẹ́ẹ̀. Àsìkò tọ́lọ́run bá ti kọ mọ́ ẹ̀dá kò ní fòoru. Wò mí wò, wọ́n lè jọ bí yín ní January, ìyẹn ò pé kẹjọ rí ṣe. Wọ́n lè bí yín lóṣù kejìlá, ìyẹn ò pé kẹjọ rí ṣe. Wo àtàǹpàkò ọwọ́ mi yìí. Ìlà kan bẹ́ẹ̀ wúníwúní báyìí. Tèmi ọ̀pápọ̀ mọ́ ti yín. Tí tèmi ọ̀pápọ̀ mọ́ ti bàbá mi. Tí tèmi ọ̀pápọ̀ mọ́ ti tìyá mi. Kódà kò papọ̀ mọ́ tàwọn ọmọ mi. Ọ̀tán ni mo dá lòkù mi fúnra mi ní jẹ́bẹ́. Torí àní máa ń ṣàlàyé fún ẹ̀yin tẹ́ ẹ máa ń lọ fi déètì wo, tẹ́ ẹ máa fi ń béèrè nípa ìràwọ̀ yín pé it's fake. Ẹni tí ó bá mọ ìṣẹ̀dá ìràwọ̀ rẹ̀, ẹni tí ó bá mọ ìṣẹ̀dá déètì rẹ̀ ńkọ́, ó fẹ́ mọ ògo rẹ̀. À ń pè kíní kan ní Daily Star, à ń sì ń pè kan ní Future Star. Daily Star, òun ni wọ́n ti ń ṣẹlẹ̀ sí èèyàn ní àwọn ọjọ́. Yá, ọjà yìí tiẹ̀ wá ti rí di àti àmọ́ ohun tí ọjọ́jà yìí ó máa ta gbogbo nǹkan ó máa lọ déédéé. Daily Star nìyẹn. Ṣùgbọ́n Future Star, òun ni bẹ́ẹ̀ dá òṣèré ìrìn àjò ẹ̀ fáá tí ó fi gúnlẹ̀ síbùté ibi tí ń lọ. Future Star nìyẹn tá à ń pè ní àkọsẹ̀jayé. Future Star, ìràwọ̀ ó ṣàgbà fíṣàn, ìràwọ̀ ju fíṣàn lọ. Fíṣàn ń tọ ìràwọ̀ lẹ́yìn ni. Fíṣàn ó ń tọ ìràwọ̀ ẹ̀dá lẹ́yìn ni, torí pé fíṣàn Daily Star ló máa mú. Arábìnrin, nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí ọ, nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí ọ, nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí ọ. Ọ̀tọ̀ nìyẹn. Ànírú ìràwọ̀ wo ni ìràwọ̀ rẹ gan-an? Ọ̀tọ̀ nìyẹn. Lára pé ìràwọ̀ yìí, ìràwọ̀ kọ̀ọ̀kan wá ní ó ní nǹkan tó yẹ pé nínú ìṣẹ̀dá ẹ̀dá ènìyàn, tí nǹkan kan bá ti ń ṣẹlẹ̀ sí ògo ẹ̀dá, yóò máa tako ìrìn àjò ẹ̀dá. Ẹ gbádùn ọ̀rọ̀ àárín yẹn dáadáa. Sọ mọ̀ pé mẹ́mórì tó fi sínú fóònù ẹ tó bá ti full, yóò máa reject ohun tó bá fẹ́ store sórí ẹ, yóò máa ní it's full, your storage is full. Tó bá kó fáírọ́ọ̀sì gan yóò sọ, tó bá ní nìkan fọ̀mátì ẹ̀ yóò sọ. Bọ́rọ̀ ìgbésí ayé ẹ̀dá ṣe rí nìyẹn. Ẹlòmíì gbà ní ìdọ̀tí ni. Kọ̀fàdúà fọ́rẹ́ ẹ̀ mọ́, kọ̀fàwẹ̀ fọ́rẹ́ ẹ̀ mọ́. Don't say that, why me? Èèyàn ọbẹ̀ lọ́hùn láyé rí kọ́ lọ́hùn ọmọ dà lóhùn. Gbogbo ẹ̀yin èèyàn mi, ìrìn àjò tẹ́ bá ń rìn láyé, nírìn àjò tó dáa tó bá tọ lọ́hùn ọba mu, má máa ràrìn wẹ̀yìn. Iwájú rẹ̀ tó ń wò nìkan máa wò. Bọ́ bá ń bẹ lọ́hùn Ọlọ́hun ọ̀gbàgbé rẹ o. Tó bá ń gbààwẹ̀ Ọlọ́hun ọ̀gbàgbé rẹ, torí pé Ọlọ́hun ọba kì í sọba tí í jẹ ní gbé. Tó bá jẹ́ pé láàárọ̀ ọjọ́ rẹ tó bá sáré kìràkìtà tá a bá fi gbígbàdúrà ánsà rẹ sí àárọ̀ yẹn, ọ̀sán alásán ni, ó dọ̀sán
tọ́lọ́run kọ fún ọ yẹn tọ́lọ́run bá dẹ̀ tún nínú táìmù ọ̀sán yẹn kò sí nọ́mbà rẹ̀ ń bẹ̀ ọwọ́ alẹ́ ni alẹ́ yẹn náà ló tó rí lò ẹjẹ́ á dúró de ìgbà tó gbowó òṣìṣẹ́ fún wa ńlá tí wọ́n ń dàgbà lọ yìí àti 70 àti 50 bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni sà tó bá jẹ́ pé tí ògo rẹ̀ bá sáré bùn ayé ò sáré pa ọlọ́run ọbọ̀ rẹ̀ sáfù ẹ̀dá ọmọ rẹ̀ ọ̀gbádùn mi tó bá jẹ́ pé kò tètè lówó ayé ò tètè pa wọ́n pa àwọn ọmọ rẹ̀ ọlọ́run lè fàárẹ̀ ráńpẹ́ díẹ̀ sí ọ àwọn tó fẹ́ ní ọ lára ń gbà yẹn wọn ò ní rí tí ẹrù wọn ni ó ti wà lórí ààrẹ jàre ẹjẹ́ apá eléyìí tí ẹjẹ́ máa ṣe nǹkan mi lọ àsìkò ìgbà tọ́lọ́run bá fi àlàáfíà sí ọ la padà ògo rẹ̀ ọ wàá dìde ọlọ́run ó ti máa fi kú pa àwọn yẹn ní kọ̀ọ̀kan ọlọ́run ló mọ best lórí ọ̀rọ̀ ayé kálukú bí àwọn ẹ̀dá ṣe ń ronú bẹ́ẹ̀ kọ́ lọ́lọ́run ọba ṣe ń ro tiẹ̀ ẹ̀yin obìnrin mo fi ọlọ́run bẹ̀ yín ọ̀rọ̀ kan ní káyìn ní òkọ́gbọ́n bẹ́ẹ̀ arábìnrin kan ló wá bá mi tí n bá sọ bí tó ti wá ẹ̀yìn gan ìyanu láti ìlú òyìnbó ni èmi ò mọ̀ pé wọ́n ń dájọ́ ń lu èbó náà àṣé wọn a máa dájọ́ ọjọ́ mi lójú o wọ́n máa pera wọn sájọ́ kò wá sólòsì nínú wọn àwọn kan wá ń bẹnu wọn jẹngbe tí èlé ni wọn àwọn yòókù ò sì mọ̀ ṣe rí àwọn èèyàn máa sọ pé dákun ọ̀rẹ́ mi tó bá ti gba nọ́mbà 4 ó yá mi o kódà ọwọ́ kejì tó fẹ́ gbà gan-an ó wù mí kí n gba mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ kí n gba ọwọ́ mẹ́tẹ̀ẹ̀ta kí n gbà pọ̀ máa bẹ dá padà tóun náà sì mọ̀ pé ẹni tó kàtó rẹ̀ tó lè dá padà ń gbà méjì ni yàrá fojú wò pa ṣé àǹtí ṣé mámà àwọn dáwọ́ òun padà wọ́n bá ń yáwó bẹ́ẹ̀ ká fi dá pé wọ́n yá 5 million ṣé àpótí ṣàdéhùn pé yá mi ń dá padà fún ọ bá fún ẹni yẹn padà wọ́n lè kọ́ máa fún níbi 2 million ọba tí wọ́n tó fún níbi 500,000 sí àǹtí kìnnìkan wọ́n máa bẹ̀rù pé jọ àwọn fèsì nǹkan kankan ni tí dí ìyẹn bá ti jáde àwọn ó tètè òye wá sọ̀nà ẹyọ kan yẹn ni wọ́n ti ń dájọ́ wọ́n tún ń dájọ́ ń bò mí o ṣẹ́ni tí wọ́n bá ti gba àjọ tibí yìí tí wọ́n bá ti lò ó bí wọ́n ṣe é lò èyí wọ́n yọ kù ń bẹ́ẹ̀ gbà wọ́n gba tẹ́lẹ̀ yìí wọ́n fi san tẹ́lẹ̀ yìí ẹni tí wọ́n wá gba owó lọ́wọ́ rẹ̀ tí wọ́n lọ gba owó bíi tàjọ tọ̀hún tí wọ́n ti lò ó bí wọ́n ṣe é lò tí wọ́n fẹ́ léyìí gbogbo iṣẹ́ tí yẹn bá fi owó àjọ yẹn ṣe ọ̀dọ̀ wọn ní bọ̀ ń ṣẹlẹ̀ nú ayé lọ́wọ́ yẹ ẹ̀yìn ìyẹn fura o tọ́ ọ bá ti ń dá àjọ lọ́wọ́ tí ó bá jẹ́ni tó gbàgbọ́ mà tí ó bá jẹ́ni tó mọ̀tán sà má yà ní kọ́ọ̀bọ̀ wò lẹ ojú rẹ pa iyọ̀kan nù láìkẹ́ mi kò fi létí rò sójú kó lẹ́jú rẹ pa àǹtí wò ọmọ yín náà wọ̀ skul àsanwó ilé àwọn náà sanwó geography àsanwó mathematics ẹ wò lọ́wọ́ yìí ẹ wò ẹ fi mí yá mọ́ ọmọ ní ilé párá wọn lè yá àyànwọ́ náà lẹ́jú ẹ̀ pa ọ̀nà tí wọ́n tún fi ń gbà á sì kí àwọn èèyàn nìyẹn tọ́ bá ti da owó yẹn sínú ọjà gbèsè ó tún á bẹjú kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ àtèrè àtọ́jú owó wọn wá rí tí ó bá jẹ́ pé ọmọbìnrin yìí wálé àṣírí tú wọn ò mọ̀ nǹkan kan aráàlú òyìnbó tí wọ́n ń jẹ bọ́gà ní ojúmọ́ tẹ́yìn máa fojú pé wọ́n ń gbádùn wàhálà táwọn èèyàn ń kó bá wọn ṣe kékeré wọ́n tó ń fi oògùn gba owó lọ́wọ́ wọn kí ẹ sọ pé wọ́n bá fọṣẹ sẹ́nu wọ́n fi gbowó owó tí wọ́n fi yí owó yẹn wọ́n ti yọ àrísìkí wọn páńlá ni wọ́n gbélé wọn lọ́wọ́ àwọn dẹ̀ máa wò pé àwọn kówó lórí ọjà àtèrè àtọ́jú owó wọn bá ní rí kọ̀ọ̀kan wọ́n tún máa bí wọn báwo lọ́jà ẹ yáwó náà jẹ́ ń ya ẹ lówó sí i
àwọn náà wọ́n sì gbàjọ yìí ń bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n gbà lọ́wọ́ ọmọ yìí àjọ míì tí wọ́n láwọn ọgbà wọ́n ti yọ fúùsì blessing ibẹ̀ wọ́n gbé pàǹdà lé wọn lọ́wọ́ gbogbo yín ẹ̀ ní ṣiṣẹ́ fóúnṣẹ́ o ẹ̀ ní ṣàṣedànù o èsì ò ní jèrè yín o kò ní jẹ tèmi náà o orúkọ mi ní Lukman ọmọ Àyàndáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà àwọn òwe tá à ń polongo fún wa àwọn èèyàn nínú 10,000 copies wọn ọba ráńpẹ́ ló kù lọ́dọ̀ mi ìwé àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe nù tá à ń pè ní àkọsẹ̀jáyé ìlú London ni wọ́n ti bẹ̀ mí níwèé yìí wọ́n bẹ̀ mí ní 300 copies ìwé yìí ojú kéńkélé báyìí lọ ni wọ́n bẹ̀ mí ń gbà yìí ìgbà tá a ṣe fún ọpẹ́ wọn tó yọ̀ǹda pé ká tà fáwọn èèyàn ní Nàìjíríà pé kó lè jẹ́ ìwúlò fáwọn àwọn táwọn wà lọ́wọ́ káwọn má máa sáré kiri mọ́ wọn láwọn èèyàn ti filẹ̀kùn máwọn lọ́wọ́ ó ti pọ̀ jù wọn lélẹ́yìí ilé ìgbéde àní mo gbéde láti Nàìjíríà ń gbóná fẹlifẹli tọ̀hún náà àní mo gbéde ń gbóná fẹlifẹli ọ̀kan làwọn sáfà ikú máa ń dà pé àwọn ti náwó ti sún àpẹ ẹjọ́ ẹ bá wọn ṣe ìwé tí ó oríṣiríṣi nǹkan lọ́wọ́ àánú àgbọ̀dọ̀ máa dárúkọ lẹ́yìn ìyẹn mo ẹ̀sẹ̀ tó á ṣe ìwé eléyìí ìgbà ọkọ̀ jáde 10,000 ni kì í ṣe pé ìwé ọ̀hún pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n òun tó wà nù rẹ̀ kódà bá ta 100,000 tó bẹ́ẹ̀ ju bẹ́ẹ̀ àwọn àṣírí ńláńlá ló wà ńbẹ̀ àwọn àṣírí tá a fi ṣẹ́gun àlákàlà àwọn jàǹkáríwò ní ọjà ọ̀tà ni àwọn àdúrà nílànà kìrìsìtẹ́nì àdúrà nílànà mùsùlùmí àwọn àjò téèyàn lè máa ṣe tó bá ìràwọ̀ kọ̀ọ̀kan oríṣiríṣi nǹkan ló wà nù ẹ̀ èdè òyìnbó ó wà nù ẹ̀ èdè Yorùbá ó wà nù ẹ̀ ìwé yìí a ti ṣe promo rẹ̀ rí tààtà ní 2,000 láàrin báyà bí oṣù mẹ́rin la fi ṣe promo yẹn ṣùgbọ́n promo yẹn ó ti padà sí normal 5,000 rẹ̀ ó ti wà ní 5,000 báyìí àǹfààní wà fẹ́ni tó bá ra ìwé yìí láti lè jẹ́ pé ká bá wo ìràwọ̀ rẹ̀ lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n bí èèyàn bá dá ìràwọ̀ rẹ̀ wò lásán Ọlọ́run ọba ló ní ìràwọ̀ ó ti kọ́ tó ti pé òye lọ́lọ́run fi hàn àwọn ẹ̀dá ṣùgbọ́n bọ́rọ̀ rẹ̀ bá jẹ́ márùn ọba àti gbọ́ mẹ́rin àbí mẹ́ta ń bẹ òtítọ́ ìwọ gan sì mọ̀ pé tá a bá sọ fún bẹ́ẹ̀ ni ìwọ náà bá kò nídìí kó yọjú sí wa o kó yọjú sí wa kò nídìí wọ́n jẹ́ látòrí fóònù ni àbẹ̀wò WhatsApp ni màá ti dẹ lóhùn ìwọ gan mọ̀ pé gbogbo ohun tí màá sọ fún mi yìí bẹ́ẹ̀ bí wọ́n ti wí bẹ́ẹ̀ ni mo bá eléyìí ò ní pẹ́ bóyá àìsàn máa pẹ́ ó dàbí èyí pé tààrà sòṣè ni tá a bá wí fún ọ bẹ́ẹ̀ ni ọba Ọlọ́run yóò gbàdúrà yín o gbogbo ojú tí a bá padà wo prógráàmù yìí ojú ayọ̀ ni ó jẹ́ etí tẹ bá lè fi gbọ́ kòkòrò aburú kò ní wọbẹ̀ ra àánú gbà o. Dr. Lukman Àyàndáre Ọlásùnkànmí bàbá ọgbọ́n akẹ́dẹ́kùdù odò òwòsàn tó lámì láka làbújá ọjọ́ pẹ́ tó ti ń ṣe bẹbẹ lórí bẹbẹ lúbẹ ká má parọ́ níbi iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tewétegbò yìí Odúlọ́mọ Àyàndáre kì í ṣàjèjì. Àjàgbé láyé okun láyé ayé sì ti dàrà gbé onírúurú okun ní ń dojú kọ̀ràn ọmọnìyàn ọ̀tọ̀ọ̀tọ̀ nìṣòro tó ní kálukú ń bò bá bí aṣọ rẹ̀ lábẹ́nú ká fi lọ̀kọ́sẹ́ sì lè wọ ìṣòro okun ayé ọmọ bá gbé èèyàn mi. Àmọ̀lé ọmọ ló ń gbèjà gbogbo kan bá dé lórí àkàsọ̀ àti gòkè jagunmólú tàbí kó ṣe nípa ìsàn lórí ọ̀rọ̀ ìlera ẹ̀dá kárìbọ́sọ̀ ọ̀tọ̀ ṣòro lòwe Yorùbá wí ọ̀tọ̀ ni ká gbéra nílẹ̀ ká dìde ká tẹ́ pẹpẹ ọ̀rọ̀ fagbọ́nràn dùn. Ibi ènìyàn ti ń lérí pé wọ́n pa á ibẹ̀ lẹ́nìkan ti ṣe tá àti gbà ọ́. Oko ìṣòro kan ò jìnnà títí tí tọ́nà àbújá rẹ̀ ò sí létílé ẹni bá dé lóògùn mọ́ra títí ẹ̀ ọba ké gbàjarè níwájú ẹni tó lè gbà ọ́. Òkè ẹ̀rọ̀ pọ̀ níṣòro ìpẹ́ di pẹ̀tẹ́lẹ̀. Ọ̀rẹ́ wa kí ni irúfẹ́ ogun tó dojúkọ? Irú ìṣòro wo ló fẹjú mọ́ kẹ́kẹ́kẹ́? Kò sí tí ò ṣẹlẹ̀ rí láyé gbọ́ ó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn kan àwọn èèyàn kan ni wọ́n wí fún tí wọ́n fi bọ́ lọ́wọ́ ogun. Ọmọ tó bá sípá léèyàn pé ohun tá a bá sọ jáde òun lèèyàn mọ̀. Àbílẹ̀ ayé ọlẹ́dúníyàn tá a wà yìí kọ́ ayé irọ́ ayé ariwo tó kún fọ́pọ̀lọpọ̀ dààmú fọ́fọ́fọ́ Olúwa ò sì dá wa mọ́ ṣòro ọmọ ènìyàn ní ẹ̀bẹ̀ ènìyàn ní dalúrú pọ̀ mọ́ sàpà. Ọmọ ẹnìkan ń sunkún ìyàgà ẹnìkan ń sunkún àìrówó ná ayé tọ́mọ ẹnìkan ń ṣiṣẹ́ bí erin tí ń fìjà ìdírí ilé ayé yìí náà ni ibẹ̀ láti rókun lọ́gọ̀ ọmọ ènìyàn tí wọ́n ń gbé kìn nínú àìsàn.
Jagunmólú akéwì Oòduà Dr. Lukman Ọlásùnkànmí Àyándáré bàbá ògbón ọmọ ọdún àgbà lọ́jọ́ kó yé mi wípé káwọn ìṣòro wọ̀nyí ó tó ṣàtúká àmì ara lèèyàn kọ́ rí àìlákàsí àtàìtètè fura ní jẹ́ fúnfun àtìdààmú ọ̀tẹ̀yàn rí. Àmì burúkú ni jàǹká ẹ̀wọ̀ tí ń kọ́ni lọ́rùn láàrin ọ̀dẹ̀. Ìbẹ̀rẹ̀ ìfàsẹ́yìn ni kò déédéé wáyé. Ọ̀pọ̀ àṣírí ní márùn-ún ti di àlálílá tú. Ọ̀pọ̀ ènìyàn nílà wọn kì í kíyèsí ni àlágọ̀lọ̀pọ̀. Ìbẹ̀rẹ̀ fi ṣàkójọpọ̀ dídí lè máa sàmì àlá tó bá lá. Lásán kọ́ ogun ayé ń bẹ ẹ̀dá òfurá ni. Ibì kan ní sì ti bẹ̀rẹ̀. Àyándáré ọmọ ọ̀dọ̀ àgbà ló ní ká máa kí sílẹ̀. Kí ni ìṣòro rẹ? Kí lógun ayé tó dojúkọ tó fẹ́ ṣayé yìí di yẹpẹrẹ? Ìtì ọ̀gẹ̀dẹ̀ ní kò tó ń hàn lọ́dà bẹ́ẹ̀. Bàbá ti dàgbàlá Dr. Lukman Àyándáré. Ó padà gbà pé wé ń bẹ egbòogi pàrún jẹ́ fún wòsàn wìtìwìtì. Bó sọkọ ọ̀run, bó ṣayá, bíra sọnù wọ̀rọ̀rọ̀, àmúbọ̀ ọṣẹ́, bó sì ṣe tàgèrè ọjà. Ogun àtàtà gbèsè, bó sì ṣe tàtàkó wúrà, gàsí Dr. Lukman ọmọ Àyándáré. Onírúurú àìsàn ìdùbúlẹ̀ tó ń ta àìsàn ìnàró, ẹbẹdí ọmọ odò àgbà kájú ẹ̀. Níbikíbi tó o bá wà lórílẹ̀‐èdè àgbáyé, rán ni pé wọ́n bó tiẹ̀ lè wà. Kó ṣe kí wọ́n bá gbéwòsàn oògùn ránṣẹ́, DHL ó gbé. Bọ́bá jẹ mọ́ kí Dr. Lukman Ọlásùnkànmí ọkọ̀ fẹ̀rẹ̀ ọwá bàbá ọgbọ́n ọba ojú àsìkò nínú àsìkò. Káàkiri àgbáyé lọ́wọ́dá ìwòsàn ìbílẹ̀ wọn ti hàn lókè lálálá. Ìṣẹ́yìn oru ọmọ ẹgbẹ́ dímọ̀kọ, ọmọ jọmọ lọ, ènìyàn jẹ́ ènìyàn lọ. Nípa ìṣègùn ìbílẹ̀ tí ò ní nǹkan èèwọ̀ nínú pọ́nbélé, Lukman Àyándáré Ọlásùnkànmí ọmọ ọdún àgbà gáyàtà. Bí òdòhùn kò lè jọra wọn, ìwòsàn ìbílẹ̀ tó dájú ń bẹ lágbàlá Ọlásùnkànmí ọkùnrin ńlá lágbèǹgbèrè gidi ọkùnrin dandan tí fewébebo ṣèwòsàn. Dr. Lukman Àyándáré ní ọkàn sí lónìí fún ìwòsàn ìbílẹ̀ lórí irúfẹ́ ìlera àti ìdààmú tó bá dé. Ẹni tó mojú ògún tó lè pa kìnìún nù onírọ́ àtàwọn alùjìbìtì ti pọ̀jù nírú àkókò yìí. Olúwa ò ní já sínà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Olú iléeṣẹ́ Dr. Lukman Àyándáré bàbá ọgbọ́n ti kúrò ní Bàrígà lọ́ọ̀kọ̀ọ̀dù. Láti Kétu ni ẹ ti wọ mọ́tò tí ń lọ ságbègbè gbogbo. Bus stop tó kẹ́yìn ni ẹ ti rè dúró. Ká ẹ wọ mọ́tò tó ń lọ sí Báyékù. Ká ẹ tó dé Báyékù ni ẹ ti sọ ní Emily bus stop. Nọ́mbà 53 Emily bus stop kan yìí náà ni kò ní mọ̀símọ̀yà. Ẹni ìrìn àjò bá wá rú lójú kó pe nọ́mbà wọn wọ̀nyí 08032983298 tàbí 08089038658. Jagunmólú akéwì Oòduà Dr. Lukman Àyándáré bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà ni ó gbé. Méjì kan wò sí láàrin òkúta alẹ̀ lásán. Àjẹbí abínibíni tiwọn tá a bá ń sọ nípa ìwòsàn ìbílẹ̀. Kàn sí wọn lórí Facebook tó fi ìwòsàn rẹ dọ́là. Dr. Lukman Àyándáré Ọlásùnkànmí lórúkọ wọn, kò jọra wọn kò papọ̀. Bórúkọ ẹnìkan bá tún fẹ́ jọ bẹ́ẹ̀ kò lè jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta. Nọ́mbà tí mo mẹ́nubà lókè yìí ló tún wọ WhatsApp. Bó ṣe jẹ́ ni wọ́n ṣàlàyé fún yín yẹn. Bí nǹkan bá dáyàn lójú, àbọ̀ sí gbangba ni. Ètò wa yìí orí pépà ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Lọ́dún náà lọ́hùn ó ti pẹ́ ká tó cross sórí rédíò. Látòrí rédíò láti connect ẹ̀ mọ́ Facebook kó lè já àǹfààní fún tẹrútọmọ tí ó máa wò wá. Àwọn kankan ń bẹ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti náwó lórí ẹ̀. Ọ̀rẹ́ ni tí ó sọ fún. Kódà ihun tó lọ́pọ̀lọpọ̀ èèyàn ti fi sọ mílíọ̀nù nù. Tá a sì ṣàlàyé rẹ̀ fún wọn tó jẹ́ pé kọ̀nà wọn ń kọ́bọ̀. Most ọ̀pọ̀lọpọ̀ aláta ti sọ̀rọ̀ lórí ẹ̀. Ìgbà tẹ́lòmíì tọ́lọ́run ò fún onímọ̀ nípa rẹ̀ tó ti kó sọ́wọ́ àwọn oníjìbìtì.
tí wọ́n ti gba gbogbo owó lọ́wọ́ ẹlòmíì. Tọ́ kò sẹ́dá tó perfect láyé. Ọlọ́run ọba ò ní já sírìn. Tó bá jẹ́ pé lórí ìtọ́jú ara lẹ bá fẹ́, ẹ yọjú sí wa. Ọ̀rọ̀ lórí ètò àdúrà ni ẹ ṣàlàyé fún wa. Báyìí òkọ́ náà ti dì tó tí ẹ bá ṣe Nàìjíríà, á kágò iṣẹ́ yín yọ dọ̀dọ̀ yín through DHL. Wọ́n dẹ̀ jẹ́ Nàìjíríà náà, àfìlú tó bá jẹ́ pé mọ́tò ò débẹ̀ ló kù. Á bá yín gbé fáwọn onímọ́tò yóò dé ìlú ibi tẹ́ ẹ bá wà. Ẹlòmíì sì máa sọ pé bàbá àwọn ọ̀fẹ́ mọ́tò ẹ̀yin gangan lòún fẹ́ kẹ́ ẹ gbé wá, kò síbi tá ẹ lọ. Èmi ẹ pọ́nra mi, èmi ẹ sì já nǹkan ara mi. Ọba àti asanwó mọ́tò wọn lọ, bó sì ní mọ́tò tèmi náà ní kò sí èyí tí ọ̀dà àwà. Ọba ẹ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ayé rẹ ni àìsàn lọ́hùn, ṣẹ́tọ́ lọ́hùn fi rán wa ni. Ọ sanwó ní tó dá lóhùn, ọkọ̀ san 2,000. Ń sì dá ọ lóhùn ní WhatsApp ní àkáǹtì lọ́sàn-án sí. Wọ́n dá ẹ wo kò wí kí mo fẹ́ rí yín gangan, kí ló dé? Máa bọ̀ wá. Tó o bá ti wọ mọ́tò dé Kétu, o lè wọ Ìgbogbo láti bẹ̀, mọ́tò tó ń lọ sí Ìgbogbo. Tó o bá ti dé Gbogbo kọ̀ wọ àwọn márúwá, oníwọ̀ lọ wọ́n lọ sí ọ̀n lọ Emily. Ṣùgbọ́n márúwá tó máa rí márúwá tí ń lọ Báyékù ni, ọ̀dọ̀ mi ò dé Báyékù o. Ọba sọ fún ẹ pé Emily ni wọ́n ti fẹ́ bọ́lẹ̀ bí ilé epo Dikram, kò sóní mọ́tò tí ọmọbìnrin àbó ní nàpẹ́pọ̀ àbí ó ní mọ́tò ọ̀kadà. Lẹ́gbẹ̀ẹ́ ilé epo bí wọ́n ti já ọ̀yẹn, ó ti rọ́nà elérùkù kan tó lọ, ọ̀nà yẹn ni wọ́n máa tọ̀bọ̀ wá straight. Ó béèrè nọ́mbà 53 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà. A ẹ̀sẹ̀ débẹ̀ náà, ṣùgbọ́n lẹ́nu bí oṣù kan tá a ṣẹ̀ débẹ̀ ẹrú tọmọ ló ti mọ̀ wá ń bẹ̀ fún oríṣiríṣi àwọn àlejò kẹ̀tíkẹ̀tí tí wọ́n rán wá, wọ́n sì ń rí dùnú padà. Ìwọ tó bá dẹ̀ jẹ́ pé bẹ́ńsìn ló ti wọ mọ́tò, ó rí Báyékù ń bẹ tàbí kó wọ Ìgbogbo. Bí mo ṣe wí yẹn náà lẹ́ẹ̀ ṣe bọ́ọ̀lẹ̀. Tó bá jẹ́ pé Ìgbogbo lẹ rí ń bẹ̀, tẹ́ bá dé Gbogbo, ẹ ṣẹ̀ṣẹ̀ wọ mọ́tò tí ń lọ sí Báyékù, ẹ bọ́ọ̀lẹ̀ ní Emily. Wọ́n dẹ̀ jẹ́ pé Ògòlòǹtó lẹ ti bọ́ọ̀lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan báyìí, ẹ ti ráwọn kórópè. Ẹ wọ Ìgbogbo ń bẹ̀, wọ́n ó gbé yín. Ẹ bá ti dé Gbogbo, ẹ wọ mọ́tò tí ń lọ Báyékù. Tó bá dẹ̀ jẹ́ pé Ìkòròdú garage lẹ ti wọ mọ́tò, Báyékù straight mẹ́mẹ́. Kò sọ́nà tẹ́ gbà wọlé tí ò jọra wọn. Ẹ bá èmi náà kà ń pè. Ẹ gbọ́ báyìí, Ọlọ́run yóò gbàdúrà gbogbo wa. Bẹ́lẹ́bẹ́lẹ́ láyé, ilé ayé yìí bẹ́lẹ́ o. Bẹ́lẹ́bẹ́lẹ́ láyé gbà o, ilé ayé yìí ó bẹ́lẹ́. Ṣé bí wọ́n ní gbogbo ò bá jìnnà, ilá onírè kì í kó. Bó ti rí lówó ìwọ̀n. Ọmọ aládé ti sọ̀rọ̀ wá pòwe. Bá mi, èé ṣe tí láti wá tọ́jú ìyá ẹ̀ kó. Tádégòkè mi ò wá lé gẹnu ọ̀nà lásán. Dégòkè, kíkẹ́ ọ̀rọ̀ tó sọ̀dà lẹ́yìn. Ọ̀rọ̀ rẹ̀ yìí lápẹ̀rẹ̀. Kí ló tún ṣẹlẹ̀? Kí ló rí? Kí ló dé? Láàpẹ̀ mẹ́ni bàtà dún ló tún fẹ́. Bá mi, sódà abẹ́ tí ń wò mí rìn. Orè Èkó ògbè ní Orè Ìbàdàn di kọ̀ kò tiẹ̀ fararọ. Ojú kan náà ni gbogbo ọ̀rọ̀ mi ń já sí. Àfìgbà tí mo wá fi àdàgbà ètò mi rọ̀ sábúlé. Oríṣiríṣi àlábùkù ni mo tiẹ̀ wá ńlá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n sì ní àlá máa nítumọ̀. Sórí ìgbà tẹ́kù bá ṣe bẹ́ẹ̀ tó fàpò jẹ. Fádà àgbẹ̀dọ̀ lójú ayé mi yìí kọ̀. Èèwọ̀ ni ọmọ gbọ́dọ̀ kú lọ́wọ́ oníkọlà. Ẹ̀yin ọmọ Ìwòyí tẹ́ gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe àṣà àti ìwòsàn ìbílẹ̀ mọ́. Lọ́ fẹ́ pàṣà Yorùbá jẹ́. Ìdí rèé táwọn àgbà sì fi ń wọ ẹ̀yìn màjèṣín níran. Bẹ́ẹ̀ agbára ń bẹ nínú ewé. Ìwòsàn tó dájú ń ti bẹ nínú egbò bíi tìgbàanì. Gbọ́ ìjọ túmọ̀ pé Dùmàrè tún wá fàṣírí ìwòsàn ìbílẹ̀ yìí mà fẹ́ nìkan jẹ nìkan lọ. Ọjọ́ tá a bá ti rí binibi wọlé. Ọ̀dọ́ Dr. Lukman Àjẹ́dàrí bàbá ọgbọ́n lájọ kàṣí wéré. Ọ̀yá gbéra ńlẹ̀ kò dìde. Bàbá ọgbọ́n ọmọ ọ̀nà àgbà ojúlówó ọmọ ìṣẹ́yìn rẹ̀ bíbẹ̀ dìmọ̀kọ̀. Àgbà òjìrì nínú oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́. Kò sírú òkè ìṣòro tó gbédéwájú ẹ̀ tó dún Lẹ́dùmarè òní sẹ́pá
kí ni ìṣòro rẹ? Àìrọ́mọbí ni àbí tàbúkọ ṣẹ́ ìjákulẹ̀ lóòrèkóòrè ni àbí tàpá àwọn owó ọkọ̀ ọ̀run. Abáyọ̀ ọ̀run ni yọ ọ lẹ́nu ni àbá ìsàn ara tí mú ọ̀fọ̀ ní kúfọ̀ láǹdé. Bó sì jẹ́tùmọ̀ fáwọn alábàárẹ̀ tó ńlá tí ń bà wọ́n lẹ́rù. Dr. Lukman Àyádáre bàbá ọgbọ́n lọ́lọ́run ó lò fún ọ láti túmọ̀ gbogbo àṣírí ìjìnlẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Ìtumọ̀ nìkan kọ́ o, ọ̀nà àbáyọ ó sì tún wà fún ọ fáwọn òkè ìṣòro tí ń kà ọ́ láyà nílànà ìwòsàn ìbílẹ̀ tewétegbò pọ́nbélé. Àkójọpọ̀ ìwé ìtumọ̀ àlásìkò wà fún títà fáwọn èèyàn tó bá fẹ́. Ọ̀rẹ́ wa má tara rẹ jẹ kó má bàa bọ́ sọ́wọ́. Ọmọ Àyádáre ti lórúkọ nílẹ̀ àti káàkiri àgbáyé látàrí ìfọmọnìyàn ṣohun gbogbo. Fọ́nránṣẹ́ pè wọ́n fúnṣẹ́ ìwòsàn ìbílẹ̀ níbikíbi. Bàbá ọgbọ́n ò ní ṣàìwá nítorí àìlera rẹ̀. Bó o sì fowó sí ránṣẹ́ pé bàbá ẹ̀ dákun ẹ̀ gbà ní kódà ó ṣèlú òyìnbó DHL ló gbé tó bá fẹ́ kàn án lára lọ́hùn gbọ̀ngbọ̀ngbọ̀n. Ẹ̀ka iléeṣẹ́ ìwòsàn ìbílẹ̀ wọn wà lẹ́kùnlé agboolé alùbàtà nígboro sẹ́yìn òrò níbẹ̀ tí mo kọ. Ǹjẹ́ ẹ ti gbọ́? Gbónú iléeṣẹ́ ìṣègùn ìbílẹ̀ Lukman Àyádáre bàbá ọgbọ́n ti kúrò ní Bàrígà lọ kùkú. Ní báyìí láti Kétu ni ẹ ti wọkọ̀ dé Ìgbogbo. Kẹ́ ẹ bọ́ọ̀lù ní bus stop tó kẹ́yìn. Ibẹ̀ láti wọ mọ́tò tí ń lọ sí Báyẹ̀kù. Kẹ́ ẹ tó dé Báyẹ̀kù ní kẹ́ ẹ ti sọ̀ ní Emily bus stop. Ojúlé kẹtàléláàádọ́ta nọ́mbà 53 Emily bus stop ni ó. Ẹ̀lú ta ló ń pè ní Dr. Lukman Àyádáre bàbá ọgbọ́n ni 08032983298 tàbí 08089038658. A ò ní fàìsàn ló gbẹ́ o. Ilé ayé yìí fẹ́lẹ́ o, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé gbà o. Ilé ayé yìí. Ẹ kú jókòó, àdúrà gbogbo yín ó gbà. Èṣù onígbà yín lọ́mọ tọ́, ẹ ra àánú gbà, ẹ rí tí ń ṣe o. Ọ̀rọ̀ ayé yín ò ní dàrú, agbára Ọlọ́run. Gbogbo ohun tẹ́ ẹ fẹ́ lọ́lọ́run ó ṣe o. Èyí tẹ́ ẹ fẹ́ Ọlọ́run ọba yóò lè jìnà sí yín. Ẹ ní bára yín fọwọ́ tì, títí yín ò ní ṣòro ṣe. Ẹ bá nídìí wa ẹ sọ fún wa. Àmọ́ ẹ má jẹ́ á gbàgbé pé a ní fowó wa ṣiṣẹ́ fún yẹn o. Ẹ̀yin lẹ́ ń sanwó tá a fi bá yín ṣiṣẹ́. Ẹ sì gbà ṣe yín, ẹ dúpẹ́. Ó sì jẹ́nu. Ohun tẹ́ ẹ fẹ́ lọ́lọ́run ó ṣe o. Ọlọ́run ò ní sọ̀rọ̀ yín lápàtì o. Àṣepé lọ́lọ́run ó sọ̀rọ̀ yín o. Tẹ́ ẹ bá fẹ́ pè mí 080 32 98 32 98 080 32 98 32 98 081 33 155 111 080 890 38658 080 890 38658. Lálàáfíà fọ́sẹ̀ méjì ààrẹ ọ̀sẹ̀ mẹ́ta ni iṣẹ́ tó ṣe fọ́sẹ̀ méjì ààrẹ ọ̀sẹ̀ mẹ́ta ti kú bó ṣe ń kalẹ̀ bẹ́ẹ̀ ló ń tọ̀nà kàlàfíà léde fún tinú ẹ̀jẹ̀ ń bẹ sí kò sẹ́ẹ̀lì kọ̀lọ̀ ń dùn wọ́n nínú aláfiṣe ń bẹ látọwọ́ èèyàn pẹ̀lú àfọwọ́fà bí wọ́n dìde ayé lásán o. Ìran méjì ló máa dààmú ènìyàn tó wá sáyé ìwáyé asán àti ènìyàn tó ráyé wá kí má wáyé asán aláwòrán jẹ́ kí ra.